ẹlòmíì gbogbo ń tẹ́ wá ń dì mára yìí níjọ́ tí kú bá dé kò ní ṣiṣẹ́ mọ́. Ọlọ́run ní kú tẹ́ ń sá fún yẹn ibi tó ń sá lọ yẹn ikú gan ló ń lọ bá ń bẹ̀. Bí èèyàn bá wá parí iṣẹ́ tán báyìí iṣẹ́ ti bẹ̀rẹ̀ gan níjọ́ tí èèyàn bá kú ló ṣẹ̀ṣẹ̀ dé hayyun tó bá ṣiṣẹ́ bẹ́ẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Èyí wà fi ọ̀rọ̀ àfọ onímọ̀ kọ́mọ̀ Ọ̀pọ̀lọpọ̀ Hariri ń fi rán wa létí ikú ń sì fi dá wa lẹ́kọ̀ọ́. Bóyá àwọn tó ti fọ́nú fọ́ra bóyá wọ́n tají tó lẹ́lòmí ò gbà pé wọ́n kú o. Táwọn kan ti dáyé sí lẹ́lòmí ò gbà pé èèyàn ń kú. Àwọn kan ò sì gbà pé lẹ́yìn ikú bóyá hisab ìṣirò ń bẹ lọ́dọ̀ níwájú Ọlọ́run ìṣirò ń bẹ dáadáa. Wọ́n rò pé kí láàfọ̀ onímọ̀ kọ́mọ wí nígbà tó débi tí wọ́n ṣèyàn sí tó débi tí wọ́n gbé yàn sí táwọn èrò pọ̀ bẹ́ẹ̀ ó ní ayọ̀ asáàdì rò fi gulẹ̀ wá èyẹ ó ní mo pè wọ́n tó ti mú ara níbi ìtayọ̀ àlà ìwà burúkú asáàdì ló thawba khuyala èyẹ ìwọ tó daṣọ mótómótó kí ni wọ́n fi mí ṣe èmi ni mo lè ṣe léyìí èmi ni mo lè ṣe léyìí ìwọ tó dábòra alijamihu fi jahalati ìwọ tó ti mú rẹ̀rẹ̀ síbi àánú síbi àìmọ̀kan alijanihu ila khuz'abalati ìwọ tó ti yẹ̀gẹ̀rẹ̀ lọ síbi àwọn ọ̀rọ̀ àwọn yòròyòrò ayé àwọn fake life torí pé o fẹ́ ṣayé wọn náà ọ̀tọ̀ níbi tó ń gbé ó parọ́ fáwọn èèyàn pé báyìí ló ń gbé òun yá mọ́tò gùn ni ó wà ní wọn lò ní mọ́tò òun nira rẹ lára torí pé o fẹ́ wọn náà fẹ́ dàbí ẹnìkan tó o mọ bó ti rówó rẹ̀ àfààní mo pè wọn náà ìlànà testamiru alagayika ó nígbà wo ló fẹ́ máa ṣe gbogbo eléyìí dà lórí àánú rẹ yìí ìgbà wo ló fẹ́ ṣe eléyìí dà ọ̀tẹ̀sítẹ́mùrẹ́hó mara abagayika ó sì ń pákéjì ibùjẹ ọ̀nà rẹ tí ò dáa ń pákéjì ẹ̀ ò jẹ́ káwọn èèyàn mọ bó ṣe ń lo gbèsè ayé bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ọ̀rẹ́ aláburú rẹ ò dáa wàhátà màtàtà náà hàbẹ́ záwìkà ìgbà wo ló fẹ́ pààtì níbi tó fẹ́ dé ògógó níbi kí ni wọ́n fi mi ṣe táǹkù wàlà tẹ̀ntẹ́hì aláhùwìkà kódà ó dẹ̀yìn kú níbi erémọdé tó ń ṣe ìranù tó ń ṣe tubarizu bi ma'asiyatika malika nasiyatika o ní tìjú mọ́ débi pé ẹ̀ṣẹ̀ rẹ ò fi hàn Ọlọ́run ọba tó ní kápá lórí aṣọ orí rẹ tó lè fàájà o tiẹ̀ ní tìjú mọ́ o ṣe gbangba báyìí ni aljaru bisu gbangba ló ti ń wà burúkú tó ń jẹ́ tó ń sọ fọ́lọ́run pé kí Ọlọ́run fẹ́ fi ọ́ ṣe tó o rántí pé ó kú ni wàtẹ̀jẹ́rì òbí kó bọ̀ ẹ̀sẹ̀ ìrántìkà ó wá ń ṣàyà àkókò nàkí pẹ̀lú ìtàgbésí ayé rẹ tí ò dáa alára lè mẹsẹ̀ ìrántìkà fún Ọlọ́run ọba tó mọ ibùsùn rẹ tó mọ̀ pé ọwọ́ Ọlọ́run ló wà tó bá ti sùn kò sí nǹkan kan mọ́ ò lágbára kankan mọ́ wọ̀tàtàwárà à ń kọrí ibìkà òun gbé nǹkan pamọ́ fún àwọn tó súnmọ́ ẹ̀ wà á ń tàbí mọ́ra àárọ̀ kí ibìkà ó mọ̀ pé Ọlọ́run ọba ó ń rí ọ ojú Ọlọ́run ọba tó ọ pẹ̀lú ohun tó ń ṣe ọba tó mọ ní iṣọ́ ọ̀tẹ̀sítáfì mímọ́ lókìkà òun gbé nǹkan pamọ́ fún àwọn tó ní kápá lórí wọn bí ọmọ rẹ ni bí ọmọ kéwù rẹ ni bí ọmọ iṣẹ́ rẹ ni ò fẹ́ kan mọ ìwà burúkú tó ń wù ní kọ̀rọ̀ wọ́n máa takhfa khafiyatun ala malikika ó sì mọ̀ pé nǹkan kan ò pamọ́ fún Ọlọ́run ọba tó ní kápá lórí ìwọ náà àtẹ̀dọ́nù ansa tẹ̀ǹfà nǹkan hàlùkà ó rò pé ìṣesí ìwà burúkú tó wà yìí tó rò pé yóò padà ṣe ọ́ láǹfààní ni ìdá ánẹ̀rẹ̀ ti hàlùkà níjọ́ tí ìrìn àjò kú rẹ níjọ́ tó bá yá tó bá dé àwọn yòókè tó ká mẹ́lùkà ó rò wípé owó rẹ ó là ọ́ ni ìyìnà tó bí kúkà àmàlùkà nígbà tó bá gbéṣẹ́ ìwà burúkú tó wù àwọn iṣẹ́ rẹ tó bá gbé tí ọwájú báyìí pé wo òun ni àwọn yòókè ní àǹkà náà dàmùkà àbúrò bí àbámọ̀ tó ti late fáwọn kó lù léètà lásìkò padà ṣé mi ni mo ṣe léyìí kò bá dá kọ́lọ́run sì dá mi padà sáyé kí n lọ tún ra mi ṣe sọ̀rọ̀ wípé yẹn o rò pé nádàmù yẹn sọ̀rọ̀ pé yóò rọ̀ ọlọ́rọ̀ ni ìdàzálì láti kọ́ dàmùkà nígbà tí ìyíṣẹ́ rẹ bá ti yẹ tán tí ò sáyé tí ò sẹ́sẹ̀ tó lè fi rìn mọ́ àwọn yàrá ti fọ àlékà máa ṣàbùkà àbúrò pé àwọn ẹbí rẹ àwọn ìjẹmọ rẹ àwọn olùsúnmọ́ rẹ àbúrò pé wọn láàánú rẹ àbúrò pé wọn ṣẹlẹ wá bá wọn ni wọn lè ṣẹlẹ wá bá wọn yá ọmọ yẹn ló mú ká máa ṣàbùkà ìjọ tí ìkójọba tó bá kó yín jọ síwájú Ọlọ́run tẹ́ fẹ́ ṣèṣirò wájú Ọlọ́run alantahajta mahajjaka tìdáìka ó ní gbogbo ó ní ìwọ tó ń wo àwọn ìwà yìí ó ṣe farabalẹ̀ kó tọ̀ ọ̀nà ibùmọ̀nà rẹ kó tọ̀ wà á jẹ́ta mu'alajata da'ika ó wá kan àìsàn ìwòsàn láti ṣe ìwòsàn fún àìsàn tó ń ṣe ọ́ tó fi ń wà burúkú yìí kò kan lójú fúnra rẹ̀ wa falata shabata i'tida'ika wa qada'ta nafsaka fahiya akbaru a'da'ika in tó ń mú ọ lọ́ta
tó ń jẹ́ kó máa ṣìwàwù yìí o ṣe wá bó ṣe rí bọlẹ̀ ọ̀kọ̀dá àtàná sàkà o sì kọ̀ fún ẹ̀mí rẹ̀ fàyè àkèbárò àdáìkà torí pé ẹ̀mí rẹ̀ yẹn òun ni ọ̀tá rẹ̀ tó tóbi jù lọ. wa nafsin wa ma sawaha fa alhamaha fujuraha wa taqwaha ẹ̀mí ni máa ń pa láṣẹ aburú pé ọ̀yá lọ ṣe nǹkan báyìí ọ̀yá ìrora aburú ṣàìdá fún lágbájá bàtí lágbájá jẹ́ ẹ̀mí rẹ̀ yẹn ni àkèbárò àdáìkà amalhim amu mi'aduka sómọ ikú ni ibò padà bọ̀ sí rẹ̀ ni fama i'daduka kí ni ìpalẹ̀mọ́ tó ti ní fúnkù wàbìlì mashibi indaruka bẹ́ẹ̀ ni ewu orí ń kìlọ̀ fún ẹgbẹ́ o ti ń súnmọ́ kú o ti ń súnmọ́ sáré fama a'daruka kí wàá láwùí jàre tó fẹ́ wí. àyíkọ́dọ̀ka wọ́n fi láhàdí makiluka inú sáré ibẹ̀ ni bùsùn rẹ̀ fama kiluka ọ̀rọ̀ olówó fẹ́ sọ nígbà tó bá débẹ̀ wa ila Allahi masiruka ọ̀dọ̀ Ọlọ́run ló padà bọ̀ sí o fama nasiruka ta lè wọ́n lè rò kó lè ràn ẹ́ lọ́wọ́ ló lè ràn ẹ́ ṣe. ọ̀làmà àyíkọ́dọ̀ka dàrú ó ti pẹ́ tígbà tí ń tawọ́ jí fatana asta owó akọ tí ìkún sí ọjà dábàá kalẹ̀ wà áàbù gbogbo wáàsí tó bá lọ táfà kan bá ṣe wáàsí tán ó ní wáàsí yóò jà zábà rẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ yín sì ṣe jì wá ní òun ti bẹ́ẹ̀ náà fataka asta ó ṣe tí ìkún ó ṣàyà kókó nà kí sí ni. wàtàjálà ti lákàlà àìbàrò àwọn àríwòye tó ń ṣẹlẹ̀ láyé gbogbo ẹ̀ ló ti fojú hàn sí ọ fata mẹ́ta ó ṣe bí ẹni tó fọ́jú ni ò sì fọ́jú wà á sọ lákàlà àpò òdodo ti fojú hàn sí ẹ báyìí fata mẹ́ta ó dáwọ́ bo òdodo yẹn mọ́lẹ̀ ni wà á dìkára kalẹ̀ mọ́ òtù ikú ti rán ẹ létí gbogbo ìgbà fatana sẹ́yìntà ó ṣe bí ẹni tó gbàgbé ò sì gbàgbé wà á mùkánaka àǹtù wá àṣìyà ó sì ti kìlọ̀ fún mi kó máa ṣe dáadáa ní gbogbo ìgbà fàmà sẹ́yìntà wo ò ṣe dáadáa tó fẹ́rù falisan owó ló ń gbọ́lá fún tó ẹ̀yìn ó ń tọ́jú owó yẹn ó ń tọ́jú rẹ̀ ó ń sèwẹ̀ aláàdékiri ẹ̀yìn lórí ìrántí Ọlọ́run bá tó yẹ kó máa ṣọ́ òtàkítàrù kọsìrà ó sì ń ṣe ìṣàpẹ́ kó máa kọ́lé ńláńlá tàn léèhì tó máa gbé lórí ara wọn pẹ̀tẹ́sì lórí pẹ̀tẹ́sì alájà méjì alájà mẹ́ta alájà mẹ́rin àwọn ilé bọ̀gìnìbọ̀gìnì ló ń kọ́ alábẹ́rẹ́ tó lè lórí iṣẹ́ dáadáa tó yẹ kó máa fi tẹ̀lé ó kàn kọ́lé ní òsì dáadáa aburú ló pamọ́ sábẹ́ wàtẹ́rùgàbọ̀ anahari òun ṣojú kòkòrò kó lọ́dọ̀ ẹni tó lè fi ọmọ nà kan tẹ̀sítàdì yìí tó wà lólùmọ̀nà ìlàzádìn tẹ̀sítàdì yìí lọ síbi àlékún kan tó máa wá ká máa fún ẹlẹ́bùn ká máa fún ẹ ní nǹkan ní tí wọ́n máa ń wá láyé rẹ̀ nìyẹn ó wọ́n náà lólùmọ̀nà òtùgálẹ̀ ìbò hubba thawbin tashtahihi ó sì ń gbé ìfẹ́ àwọn aṣọ ńláńlá òun gbé sẹ́mi rẹ̀ tó wọn ni ṣé o mọ iye aṣọ tí mo wọ̀ yìí ni ṣé o mọ iye bàtà tí mo wọ̀ yìí ni ṣé o mọ iye fìlà tí mo wọ̀ yìí ni ago yìí ṣé o mọ iye rẹ̀ ṣé nìyí ṣé o mọ iye rẹ̀ ìyẹn ló gbé sẹ́mi tashtahihi òun jẹ́ ìrìn gbogbo gbà ala thawabin tashtahihi lórí ẹ̀san tọ́nà wọn fún ẹ̀ tó yẹ kó fowó rà yawakitu silati àwọn ọ̀rẹ́ ńta tí wọ́n ń ṣojú lọ́yìn ló jẹ́ ta láàlúùlù àlákù bẹ̀kọ̀lẹ́bíkà òun ló súnmọ́ ọkàn tiẹ̀ ju mímọ́ akitì sọ̀láàtì lọ ju àsìkò òun lọ ọmọgà látò sọ̀rọ̀ kọ́ọ̀tì ìmọ̀ gba àwọn sàdáàkì olówó iyebíye àtàrò ìdákà òun ni wọ́n gbọ́lá fún ju mímọ̀ láti sọ̀dà kọ́ọ̀tì tó kó máa ṣe sàrà lọ. wọ̀sàháfù àlùwàní ìmọ̀ àwọn abọ́ àwo jẹun àwọn àwo tó fi góòlù ṣe tí wọ́n sọ pé aláwọ̀ oríṣiríṣi èyí tó fi sílvà ṣe èyí tó fi góòlù ṣe èyí tó fi dáámọ̀ndì ṣe. àṣehá ìléka òun ló jẹ́rán sọ́dọ̀ tiẹ̀ mí ń sọ àìfẹ́ àdíyà ju àwọn ìwé ẹ̀sìn tó yẹ kó máa fi rán ara rẹ létí lọ. ọ̀dọ̀ abájọ akran kó o máa bá wọn akẹgbẹ́ rẹ kó o máa bá wọn ṣe fàájì kó o máa bá wọn ṣe ìgbádùn kó o máa ṣayé káàkiri ànásùlákà òun ni wọ́n fi ń nájú min tilawati Kùránì ju kó o máa fi Kùránì nájú lọ. ta'muru bil 'urfi òun pa àwọn èèyàn láṣẹ dáadáa wa tantahiku hima wọ́n sì ń fa ọgbà dáadáa yẹn òun fàyà wa tahni 'ani naqr òun ṣọ́ àwọn èèyàn kúrò níbi ìbàjẹ́ wala tatahama owó òsì ṣọ́ra rẹ kó ń bẹ̀ wàtòzáàzìrú ànìbòlùmí òun ṣọ́ra fáwọn èèyàn kó níbi kí wọ́n máa ṣàbòsí mọ́ ó ń mọ̀ tẹ̀gẹ̀ṣà wọn àbòsí yẹn ni wọ́n fi wọ́n ń bora wàtàkṣà nàṣà ó wá ń páyà àwọn èèyàn wallaha ahaqqu an takhsha bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba ló yẹ kó páyà látara àdélé ìwọ náà gbogbo rárá dá tó ń ṣe ẹ lọ pàtì ikú ó di àtẹnità ẹ bá ti fẹ́ kó oṣù kan ara máa ń fún kò sí tó ń jẹ bẹ́ẹ̀ o kò sí tó ara máa ń fún kò sí tó ń jọ bẹ́ẹ̀ o ara bá fún àfáà wà yìí ni nígbà tí àfáà wà yìí lọ tó lọ ṣe wáàsí níbi sàárè àwọn tí wọ́n wà ń bẹ̀ náà oníkálukú náà ni ó ti mọ̀ àfáà ṣe wáàsí tán ó sì délé lálẹ́ àkórè àfáà òsìkè ó sì délé lálẹ́ ó lóun fẹ́ relax níbi tó ti fẹ́ relax náà ibẹ̀ náà ni lára àwọn tí ń wíkì ibẹ̀ náà ló ti dákẹ́ sí. subhanallahi man la yamutu ẹ̀jẹ̀ arántí pé a fàyè lẹ́ẹ̀jọ kan àwọn kan ni wọ́n bí wa àwọn kan ni wọ́n bí àwọn tán bí wa wọ́n ti lórílẹ̀ yérí wọ́n sì filẹ̀ ẹ lọ jáwọ́ kó omi ṣàbúrú ẹ rántí pé àtúbọ̀tán ń bọ̀ ẹ lọ jáwọ́ kó omi rádaràda ọlọ́run bọ̀ gbogbo wa táwọn yóò dìtàn subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum.